alẹ́ ni ó là kújẹ. èsìsì mi bá kálẹ̀ àjẹ́ńbẹ́lẹ́kẹ́ káyé ẹ̀yìn ọ̀rọ̀ láàmú ni wọ́n fi ń kálárọ̀ sọ pé ẹ ti dìde. nílẹ̀ pínlẹ̀ fónílẹ̀ nílẹ̀ pínkó fọlọ́kọ olúyẹmí ntọ́yẹmí ni ẹ máa fún mi àgógó ogun yẹgún afúnkù òwe ahúnyahun afáhùn ìràwé lẹ̀bẹ̀lẹ̀bẹ̀ lọ́ya gbálẹ̀ ọjà bílù ní gbòòlù ewé tàgbà ní gbèrègbò pín ẹgbò mi síre àrẹ̀mọ ìtẹ́ àrẹ̀mọ ìtẹ́ mi ò ní kọ́ kí n lọ sàyẹ̀dà kí n lọ fi ṣọ̀dà kọjá wọ̀dà pàálí ọ̀run ṣùlà parò kú sí akẹ́kọ̀ọ́ máa jẹsẹ̀ sí àkísọ̀wọ́ dànù àtìgbà tí wọ́n ń fìbọn ṣàkàbùlà yìí sinimá tuntun àrẹ̀mọ ìtẹ́ as produced by Ọláìtàn Ògúnkéré and directed by Múyìwá Adémọ́lá àtàdébáyọ̀ Tìjàní starring Múyìwá Adémọ́lá Ayọ̀ Adésànyà Yínká Quadri Péjú Ògúnmọ́lá Fẹ́mi Adébáyọ̀ Ọláìtàn Ògúngbélé Ọláìyá Igwe Bímbọ́ Ọ̀ṣì Fọ́kòkò Túnráyọ̀ Adéoyè Akíọláyà Mísúrà Sùmọ́ Wálé Akóredé Òkúlù Àfíìsẹ́niọlá Lálùdé Moses Omilani àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ star studded ni wọ́n ti pọ̀ jù nínú ẹ̀ sinimá tuntun àrẹ̀mọ ìtẹ́ ó ti jáde sórí VCD nìkan sinimá tuntun àrẹ̀mọ ìtẹ́ suspense inú ẹ̀ lágbára jù action packed movie ni ó kọjá bẹ́ẹ̀. àrẹ̀mọ ìtẹ́ arábẹ́lá tó yẹ.